káàbọ̀ sí orí ètò yín, orí ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, òwe wa dá lórí òwe Yorùbá. A máa béèrè ìbéèrè méjì lórí òwe Yorùbá. Tá bá wá rí ẹnikẹ́ni tó dáhùn ìbéèrè méjì yìí dáadáa, ó ní ẹ̀tọ́ sí ẹgbẹ̀rún márùn-ún wa, ìyẹn 5,000 naira. Òwe mi àkọ́kọ́, ẹ parí ẹ̀. Àtẹ́lẹwọ́ la bá ìlà, àtẹ́lẹwọ́ la bá ìlà. Òwe mi ẹ̀kejì, àti dé lámilámi làárí, àti dé lámilámi làárí. Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni mo máa ti mú ẹni tó yege tó sì ní ẹ̀tọ́ sí ẹgbẹ̀rún márùn-ún wa, ìyẹn 5,000 naira. Orúkọ tèmi ò yí padà, Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Mo fẹ́ bẹ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àtẹ̀yin olólùfẹ́ wa pátá ní pé kẹjọ kẹ́ subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel nítorí láìsí ẹ̀yin kò sí àwa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Remember, our culture is our heritage. Thank you.